Hello, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, mo kí gbogbo wa níbikíbi tí a wà. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa báyé ṣe ń lọ. Báyé ṣe ń lọ kò yé wa mọ́, báyé ṣe ń lọ kò yé wa tó, báyé ṣe ń lọ kò yé wa sí. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tèmi, program ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ojú tó ń wò, gbogbo etí tó ń gbọ́, ọ̀sẹ̀ tá a mú yìí, ọ̀sẹ̀ ayọ̀ lọ́lọ́run máa ṣe fún gbogbo wa. Ọ̀sẹ̀ tá a mú yìí, àjọ ráàánú gbà, àbá àánú pàdé. A ní kó sọ́wọ́ kidnapper o. Kidnapper ò ní gbé wa lọ́mọ o, wọn ò ní gbé wa láyà o, bẹ́ẹ̀ ni wọn ò ní gbé wa lọ́kọ. Ààbò Ọlọ́run ó máa dájú lórí gbogbo wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ jẹ́ kó lọ far. Ọ̀rọ̀ àwọn àlùfáà alákatakítí Nàìjíríà òun la mú wá lówùrọ̀ yìí o. Wọ́n ní ó ń bọ̀, àwọn náà ń dẹ̀dẹ̀. Ìsìn wọn ọ̀dẹ àwọn dé mọ́ o, ẹ̀ mú bọn, ẹ̀ mú ọkọ́, ẹ̀ má dá, ẹ̀ mú gbóngbó dání ni o. If not so, omi àtẹ̀yìn wọ ìgbín lẹ́nu o. Ẹ wo àwọn olórí burúkú, àwọn àfáà olórí burúkú, àwọn àfáà ìrọ̀lẹ́ ayé tó wà níta nísìnyí. Olórí burúkú kan tó lò mufti Ìwó yẹn àti wèrè kan tó pè ní ajígini arìngini wọjà, àwọn náà máa sọ wípé mùsùlùmí òun ló dáa jù, ẹlẹ́bọ ò dáa. Ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ ajígini arìngini wọjà? Because látìgbà táwa ti dáyé, àwọn tó ń pè bẹ́ẹ̀ àwọn tó láyé ni. Ajígini arìngini wọjà kò sí nínú Bible, bẹ́ẹ̀ ni kò sí nínú Quran. Ẹ̀yin mùsùlùmí, ṣé ayé yín fẹ́ bàjẹ́ ni? Ṣé wọ́n ṣépè fún yín ni? Kò ṣe gbogbo ẹ̀yin mùsùlùmí o, ẹ̀yin kan nínú ẹ̀yin mùsùlùmí ni. Yes, ẹ̀yin kan bí àwọn wèrè tó pe rẹ̀ ní mufti Ìwó, àwọn kan náà ní ìlú Ìbàdàn, àwọn kan náà nílùú Ògbómọ̀ṣọ́, bẹ́ẹ̀ àwọn kan náà tún wà bẹ́ẹ̀ nílùú Kwara. Olórí burúkú lẹ̀yin àfáà òṣì yìí o. Kò tiẹ̀ dùn mí fún yín, torí a ti ń bá apá lọ́wọ́ yín, a ti ń bá ẹsẹ̀ lọ́wọ́ yín, ẹ ti ń tú páàtì èèyàn tàbí ẹran. Ẹ̀sìn burúkú lẹ̀sìn tẹ́ ń ṣe yìí o. Wọ́n dẹ̀ ń sọ fún yín lójoojúmọ́ pé àwọn tó dá ẹ̀sìn yìí sílẹ̀ gan-an wọn ò ṣe bẹ́yìn ṣe ń ṣe yìí. Ṣé wọ́n ṣépè fún yín ni? Ẹ tún wá lọ invite Gumi apààyàn wá sílùú Ìbàdàn. Ṣé ẹ fẹ́ sọ Ìbàdàn lẹ́nu ni? Wáì tẹ́ ìgbé dúró níwò yín? Wáì tẹ́ ìgbé Gumi lọ sílùú Ìwó? Wáì tó jẹ́ pé Ìbàdàn lẹ gbé wá? Ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ má gbà fún wọn o. Ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gbà fún wọn o. Àwọn àfáà òṣì tún ti bẹ̀rẹ̀ o. Àwọn àfáà ajígini arìngini mufti Ìwó, ẹ jọ̀ọ́ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nílùú Ìbàdàn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn àti ẹ̀yin ọmọ Ìwó, because àwọn Ìwó wọ́n wà òkè o, wọ́n kàn lólórí burúkú nínú wọn ni o. Bẹ́ẹ̀ náà ni ọba wọn níwò náà, they are all the same. Rashidi Olú Ìwó, wèrè tó lóhun mufti Ìwó, àwọn tí wọ́n ń ba ilẹ̀ Yorùbá jẹ́ nìyẹn o. Tí nǹkan bá ti ṣẹlẹ̀, tá bá ti gbọ́ pé wọ́n tún lọ kidnap lọ́yọ̀ọ́, lọ́ṣun, ẹ lọ mú mufti Ìwó. Tó bá possible gan, ẹ gbé Olú Ìwó, ẹ gbé ajígini, ẹ rójú gbogbo àwọn àfáà tó wà níbi tí wọ́n ti lọ ṣèpàdé òṣì wọn tó ṣe níbàdàn lọ́jọ́ yẹn. Àwọn pípù yẹn àwọn ní kẹ́ ẹ lọ mú o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àwọn wèrè yìí wọ́n ti ń kó kidnapper wọ ilẹ̀ Yorùbá. Kí ni Gumi wá ṣe níbàdàn? Gumi tó jẹ́ pé òun ni agbódegbà fún àwọn kidnapper, òun ló wà intermediary láàrin gọ́ọ̀mẹ̀ntì àti àwọn kidnapper. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ wá gbé wá sílùú Ìbàdàn. Wàhálà ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Wàhálà ti wọlẹ̀ Yorùbá. Wàhálà ńlá ó ti délẹ̀ Yorùbá. Wọ́n ní wọ́n ń jẹ èkuru kó tán láwo. Ẹ̀yin àfáà olórí ibú yẹn tún gbọ́wọ́ ẹ̀ sínú àwo. Wo ìwọ bọ́dà mi tó ń wò mí, ìwọ làánú ẹ̀ ń ṣe mí o. Ó jẹ́ mùsùlùmí ni ẹni, ó jẹ́ kìrìsìtẹ́nì ni ẹni. Tí wọ́n bá lọ sọ fún ẹ pé àdúrà kan wà, ẹ jẹ́ ká lọ sórí òkè kan àbí ká lọ ṣèṣọ́ òru níbì kan ní this period, my brother, on your own ni o. Anything tó bá ṣẹlẹ̀ sí ẹ ń bẹ̀, ìwọ ló mọ̀ o. Sórí àwọn àfáà òṣì ọmọ ṣe máa protect ara wọn o, because àwọn náà ti ń ṣèṣọ́ òru, àwọn náà wọ́n ń ṣàṣàlátù. Gbogbo òṣì tó ń ṣe yẹn,
tí kidnapper bá dé wọn ò lè save ẹ ìwọ brọ́dà mi. Ṣó tiẹ̀ rí àwa Yorùbá, ọdún tuntun ló ń bọ̀ yìí, àánú wa ló ń ṣe mí. Púpọ̀ wa à ń sọ pé a fẹ́ lọ gbàdúrà fún next year, bá ṣe ń lọ sórí òkè là ń lọ sórí ìsàlẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, December tó ń bọ̀ yìí, tí wọ́n bá pe àdúrà kan bì kan, ẹ má lọ o. Ẹ má tẹ̀lé wọn lọ sórí òkè kan àbí wọ́n ní kó wá lọ ṣe ìṣọ́ òru níbì kan, yálà Muslim side ni àbí Christian. Tó o bá ti lọ, o ti lọ nìyẹn o, no judgement fún ẹ o, kò sí judgement o. Tó bá ti pa ẹ́, o ti lọ ní tiẹ̀ nìyẹn o, ẹ̀mí ẹ ò save o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ojú tó ń wo ètò yẹn bá mi share ètò yìí, ẹ jẹ́ kó lọ far, because àwa kan á need the advice. Irú àwa tá a máa ń lọ fún àdúrà lọ́sàn-án lóru, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, tó bá pè wá fún any prayer lóru, kó tó ṣe o, ronú sí kó tó ṣe o. Má lọ bá wọn lọ sórí òkè kankan o ní this period, torí àwọn mùsùlùmí ti kó kidnapper wọ ilẹ̀ Yorùbá o. Wọ́n ti gbé Gumi dé o. Ẹ̀yin máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí tí Gumi wá sílẹ̀ Ìbàdàn yìí. Brọ́dà mi, má jẹ́ ń tàn ẹ́. Tẹ́nìkan bá pè ẹ́ pé àsàlátù kan wà tẹ́ fẹ́ lọ ṣe ní this period tó máa gbà yín dalẹ́ àbí kó máa gbà yín di àárọ̀ ọjọ́ kejì, my brother, don't go o. Ó yá, wọ́n tún sọ pé ìṣọ́ òru kan wà ní ṣọ́ọ̀ṣì kan àbórí òkè kan wà ní, àgàgà àwọn tó wà ní diaspora, wọ́n máa ń fẹ́ wálé, wọ́n á sọ pé àwọn ń lọ sórí òkè. My brother, má lọ o. My sister, má tẹ̀lé wọn o. Tó o bá lọ, Ọ̀yọ́ lórúkọ ẹ o. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ bá mi tẹ love, ẹ bá mi tẹ like, ẹ bá mi share ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lọ far, because àwọn kan need àǹfààní yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán jẹ́, kán má lọ kó sọ́wọ́ o. Ní kó sọ́wọ́ kidnapper o. Kidnapper ò ní gbé wa o. Àmín lórúkọ Jésù.